أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. lẹ́yìn tá a dúpẹ́ fún ọlọ́run tá a tọrọ ìkẹ́ fún anabi sallallahu alayhi wa sallam àkí gbogbo etí tí ń gbọ́ wa pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. ọlọ́run máṣá jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ láyé ká máa ṣe wọn nù ìsìlámù ìmánu àti ihsan la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam. èyí tí a fẹ́ fi dára wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn lẹ́ni òun ni èyí tí ó máa jẹ́ continuation fún ọ̀rọ̀ tí a ti ń bá bọ̀ tá a ti sọ nípa ìtàn Mẹ́kà àti ìtàn Kàábà ń pé bí wọ́n ṣe tẹ ilẹ̀ Mẹ́kà dó bó ṣe di ìlú àti bọ́lọ̀ ti pa ànábì Ibrahim àti Ismail láṣẹ kí wọ́n kọ́ ilẹ̀ Kaaba. láìgbà tí wọ́n ti kọ́ náà ni Ọlọ́run ti pé sọ fún ànábì Ibrahim pé wa'adhin fin-nasi bil-hajji ya'tuka rijala wa 'ala kulli dhamirin ya'tina min kulli fajjin 'amiq. kéde fáwọn èèyàn sọ fọkùnrin àtobìnrin pé kí wọ́n máa wá ṣe hajj ní ilé yìí ya'tuka rijalan, wọ́n máa wá níjọ kódà wọ́n máa rìn wá látọ̀nà tó jìn wa 'ala kulli dhamirin ẹni tí ó gùn kan máa wá bẹ̀. àgbà tá nàbí Ibrahim ti kéde ní hajj ti bẹ̀rẹ̀. wọ́n fi ìmánì lọ́lẹ̀ ilẹ̀ Mẹ́kà, wọ́n fi ìrun àti ìgbàdúrà àti zaka wọ́n fi lọ́lẹ̀ ilẹ̀ Mẹ́kà. tọ́lọ̀ ní wadhkur fil kitabi Ismail, rántí Ismail. Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún nàbí pé rántí Ismail, rántí bó náà ṣe ṣègbésí ayé rẹ̀ kọjá àti bó ti jí sí Ọlọ́run nílẹ̀ Mẹ́kà. innahu kana sadiqal wa'di wa kana rasulan nabiyya wa kana ya'muru ahlahu bis salati waz zakati wa kana 'inda rabbihi mardiyya. Ọlọ́run sọ̀tà ànábì Ismail fún ànábì àti bó ṣe fi ilẹ̀ Mẹ́kà lọ́lẹ̀ pẹ̀lú gbàgbọ́, pẹ̀lú ìrun, pẹ̀lú zaka. lẹ́yìn tá ànábì Ismail kú tán alayhi salatu wa salam, àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ la expect kí wọ́n máa pàṣẹ ilẹ̀ Mẹ́kà gẹ́gẹ́ bíi pé bàbá àwọn ànábì Ismail ní Mẹ́kà, àwọn ní baálẹ̀, àwọn ni wọ́n tẹ̀lé Mẹ́kà. tí ẹnìkan bá ń bẹ tọ́tọ́ sí kó jọba Mẹ́kà, ànábì Ismail àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ló yẹ kí wọ́n máa jọba, torí àwọn ni wọ́n tẹ̀lé. ìran Júrúhùm wá bá wọn lálejò ni. àwọn ànábì Ismail alayhi salam ẹlẹ́sìn ni wọ́n, onígbàgbọ́ ni wọ́n. nígbà tí ìran Júrúhùm gbé ìwà àbòsí dé, tí wọ́n gba sísítẹ́mù lọ́wọ́ àwọn ànábì Ismail, tí wọ́n gba ìdarí Mẹ́kà àti ìpàṣẹ Mẹ́kà lọ́wọ́ wọn, ó fa kí àwọn ànábì Ismail lọ bọ́ sẹ́gbẹ́ kan. àwọn ìran Júrúhùm ní ń darí Mẹ́kà, ni wọ́n ń pàṣẹ Mẹ́kà. wọ́n pàṣẹ rẹ̀ fún several years, àìmọye century tẹ́nìkan ọ̀mọye tó jẹ́. wọ́n ṣàbòsí, wọ́n balẹ̀ jẹ́, wọ́n fi ẹbọ lọ́lẹ̀, wọ́n fi ìbàjẹ́ lọ́lẹ̀, wọ́n dojú ẹ̀sìn tá ànábì Ibrahim àti Ismail fi lọ́lẹ̀ ní ilẹ̀ Mẹ́kà, ìyẹn ẹ̀sìn Islam, ẹ̀sìn ká mọ Ọlọ́run lọ́kan. wọ́n dojú ẹ̀rú, wọ́n fi tí ò sí ń bẹ̀ kún, ìtọ́ wà ń bẹ̀ wọ́n yọ ọ́ kúrò ń bẹ̀, wọ́n fẹ́ bọ́ sí i, wọ́n fà ìníkan ṣe sí i. kódà àgbọ̀ nínú tàwọn kan sọ wípé àwọn kan nù wọ́n ṣàrífín ọkùnrin kan àti obìnrin kan, wọ́n ń pọ̀ ọkùnrin kan ní Isaf, obìnrin kan jẹ́ Náílà. wọ́n ní kí ni ìṣẹ̀lẹ̀ nínú ilé yìí gan, ìyẹn Kàábà yìí, ẹ̀dẹ̀ ń pọ́n ilé dúdú àwọn bàbá wa dẹ̀ mọ́ bàbá rẹ̀, kí ni big deal ti ń bẹ lára ilé yìí gan. ọ̀dà àti ẹ̀wà ṣàì lójú ti sí ilé ìyàwó ní tí ó ṣẹlẹ̀, kí ni ó tẹ̀yìn ẹ̀ bọ́. wọ́n ní àwọn sì lọ bára àwọn láṣepọ̀ nínú Kàábà yìí, kí ni tí ó wàá ṣẹlẹ̀ àwọn ò rí Ìsáfù àti Náílà. wọ́n náà méjèèjì ò tí ì bẹ̀rẹ̀, wọ́n ń bẹ̀wù lọ́wọ́, lọ́lọ́run sọ wọ́n dòkúta. òkúta àwọn méjèèjì wá ṣẹ́kù, ère wọn ó ṣẹ́kù ní ẹ̀gbẹ́ Kàábà fáìmọye ọdún. nígbà tí ó tún pẹ́ tígbà rẹ̀ gbé tó rẹ̀ gbé, ìtàn làwọn ọmọ ń bá, àrọ́bá wọn ń bá. nígbà pé àwọn bàbá àwọn kan tán náà fẹ́ ṣèbàjẹ́ nínú bíi lọ́lọ́run sọ di báyìí. nígbà tí ó yá, àwọn kan rò pé ní ère ni wọ́n bẹ̀rẹ̀ sí ni máa fọwọ́ kan ère wọn. nígbà tó yá, wọn padà ń ferí balẹ̀ fèrè wọn. ère wọn náà tún dóòṣà táwọn èèyàn ń sìn ní inú Mẹ́kà. gbogbo àwọn kinní wọ̀nyí lànà Muhammad sallallahu alayhi wa sallam bá kó tó di pé ó bẹ̀rẹ̀ dáwà tiẹ̀. ìran Júrúhùm balẹ̀ jẹ́ Mẹ́kà. nígbà tí ìran Júrúhùm ṣẹ̀ṣẹ̀ dé Mẹ́kà, kò tí ì pẹ́ ní ìran kan náà dé Mẹ́kà tán pè ní Khuzaa. àwọn náà ń ṣèrìn àjò bọ̀, àwọn kan ní ilẹ̀ Yámà ni wọ́n ti ń bọ̀ wá. àwọn náà dé bá àwọn ará Mẹ́kà lálejò pé àwọn náà fẹ́ máa bá yín gbèlú yìí, wọ́n ní kò sí aburú, ẹ̀ káàbọ̀. ìran Júrúhùm bí wọ́n ti ń ṣe àwọn ọmọ ànábì Ismail báṣubàṣu tán ń ṣàbòsí fún wọn, náà ń ṣàbòsí fún ìran Khuzaa náà. ìgbà tí ìran Khuzaa farabalẹ̀ tí wọ́n gbọ́ ìtàn, wọ́n rí i pé àṣà àwọn Júrúhùm ti ń ṣàbòsí yìí, àwọn náà kọ́ wọn nílùú, àwọn ọmọ ànábì Ismail tí wọ́n ń ṣàbòsí fún ìlú nílùú. ajá sí pé àwọn àtàwà àti wọn bákan náà láṣẹ jọ jẹ́ ń bí àjòjì lásán ni wá. kìíní ẹ jẹ́ káwọn ìran Khuzaa káwọn náà mú lẹ́nu. àwọn náà bẹ̀rẹ̀ wàhálà, wọ́n bẹ̀rẹ̀ fìtínà pẹ̀lú ìran Júrúhùm.
ó padà di pé ìran Khuzaa borí ìran Jurhum fi ilẹ̀ Mẹ́kà lẹ̀, wọ́n lé wọn pátápátá kúrò ní ilẹ̀ Mẹ́kà. Allahu Akbar. ìran Khuzaa náà tún take over, kì í ṣe pé wọ́n gbé láwọn máa Nabi Ismail lọ́wọ́, àwọn náà tún bẹ̀rẹ̀ sí ní máa pàṣẹ Mẹ́kà fún several years, àìmọye century tẹ́nìkan láìdíà. ló fà á tí Imam Malik fi ní ẹnìkan gbọ́dọ̀ pìtà Nabi tó bá ti bá dé rí Adnan tó ti dákọ àwọn grandfathers Nabi tó ti bá dé orí Adnan anikíkálukú ọ̀dà àlè, ẹnìkan ọmọ látòrí Adnan tó fi dé rí Ismail, ẹnìkan ọmọ traces yẹn. àwọn kan máa ń gbìyànjú wọn máa dákọ àwọn bàbá Nabi títí dórí Nabi Adam. Imam Malik àtàwọn sahaba mi tari àtharu wọn bíi Ibn Abbas àti Ibn Mas'ud, wọn lẹ́nìkan ọmọ kálukú ń gẹ̀ẹ́sì nítorí àìmọye thousands of years ta ló ní rẹ́kọ̀dù gbogbo àwọn bàbá yẹn lọ́wọ́ tó fi wá mọ gbogbo bàbá tí ń bí Ànábì fà á títí tó fi wá dé rí Ànábì Ismail alayhi salatu wassalam. ìgbà yẹn pẹ́ ẹnìkan ọmọ. nínú ìran Khuzaa tó balẹ̀ jẹ́ Mẹ́kà, ọkùnrin kan tó ń pè ní Amru ibn Luhay, ó lówó lọ́wọ́ gan. ọ̀rọ̀ rẹ̀ gbajúmọ̀ nítorí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ ẹ̀ nípa òun dẹ̀ rí àtìyà tí ń jẹ lọ́wọ́ nínú náà. òun lẹni tó kọ́kọ́ gbé òòṣà ńláńlá wọ Mẹ́kà, àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ gbé òòṣà ńláńlá tó ń pè ní Hubal, òòṣà tó tóbi jù Mẹ́kà, Hubal òun ni òòṣà náà. ẹni tó gbé Hubal wọ Mẹ́kà, Amru ọmọ Luhay ni, ó ní owó gan, ó ní owó. wọ́n ní tí lásìkò hajj lọ́dọọdún, hajj yẹn pa Nabi Ibrahim ti fi hajj lọ́lẹ̀ tipẹ́tipẹ́, àmọ́ wọ́n ti yí ojú hajj yẹn padà, wọ́n ti fẹ́ bọ́ sí, wọ́n ti fi nǹkan dandan sí tọ́pọ̀. lásìkò hajj gbogbo ọ̀ràn lárúbáwá àgbáyé tó bá wá ṣe hajj ní Mẹ́kà, Amru ọmọ Luhay lówó lọ́wọ́ débi pé ìmọ̀ pa rànkúnmí tó lé ní 10,000, rànkúnmí 10,000 ní ọ̀pá láti fi ṣe gbogbo àwọn alálàájì lálejò. kódà wọn bá ní kéèyàn pa màálù 10,000, màálù ewúrẹ́ 10,000 lásán ṣágbára tiẹ̀ ká, ó fi mọ bí owó yẹn ṣe tó àti ọlà yẹn ṣe tó ń gbà náà. Amru ọmọ Luhay ó lọ ilẹ̀ Sham lórí òòṣà kan tó ń pè ní Hubal tó tóbi. òun ló wá ní ẹ ta òòṣà yìí fún mi kí n má gbé lọlẹ̀ lárúbáwá káwọn èèyàn mi náà máa rí nǹkan sìn. ọlọ́run ọba táwa ń sìn ààrí sójú, wọ́n kàn ní bẹ́ ń sánmọ̀ náà ní bẹ́ àgbọ̀hùn ẹ̀rí ààrí rí, ẹnìkan kò bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ nù wá rí. àwọn bàbá wa wọ́n kírètì sítórì yẹn fún wa. ẹjá wa náà ra ọlọ́run kan tá a máa rí sójú tá a máa sìn. ó ti gbé Hubal lọ ilẹ̀ Mẹ́kà nù. lànàbì ní òun rí ààyè tọ́lọ́run fi sí nínú iná tí yà ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ànábì sallallahu alayhi wa sallam sọ bẹ́ẹ̀. nínú àwọn tí wọ́n tún lo ilẹ̀ Mẹ́kà náà ni ìran Khuzaa tá à ń sọ̀rọ̀ wọn yìí wà nígbà tọ́lọ́wọ́ bọ́ lọ́wọ́ wọn, ọlọ́run ní kí ìran wọn gé. ìran ẹni tó jọba gbẹ̀yìn nínú wọn kò lọ́mọ ọkùnrin tí ó fi lọ́lẹ̀. ó wá kankan ẹ sí pé àna rẹ̀ ní ó padà máa pàṣẹ lẹ́yìn ẹ̀. ọmọbìnrin ló ní, ẹni tó bá sì jọkọ ọmọ obìnrin náà máa jáde lé. ẹni tí ó wá jọkọ ọmọ obìnrin ń jẹ́ Qusayyu ọmọ Kilab, ìkànnà àrọmọdọ́mọ Ànábì Ismail alayhi salatu wassalam. bẹ́ẹ̀ ni ọlá Mẹ́kà ṣe padà sí ọ̀dọ̀ ìran Ànábì Ismail táwọn ń jẹ́ àwọn tí Qusayyu ọmọ Kilab jáde láàrin wọn gbà náà ń jẹ́ Quraysh, ìran tán pè ní Quraysh. àwọn ló kù nínú àwọn àrọmọdọ́mọ Ànábì Ismail alayhi salatu wassalam tí ń pàṣẹ Mẹ́kà. Qusayyu ọmọ Kilab take over, ó gba àṣẹ Mẹ́kà lọ́wọ́ àwọn ìran tán pè ní Khuzaa. Qusayyu ọmọ Kilab ló gbìyànjú láti sọ gbogbo ọ̀ràn lárúbáwá, gbogbo àwọn Ànábì Ismail tí wọ́n ń gbé ilẹ̀ Mẹ́kà àti àwọn agbègbè Mẹ́kà sọ wọ́n dẹyọ kan padà. nígbà tó sì jẹni tó lówó lọ́wọ́ táyé ń gbọ́rọ̀ sí lẹ́nu, míyàn bá lówó lọ́wọ́ ayé ọmọ gbọ́rọ̀ sí lẹ́nu. Qusayyu ọmọ Kilab jẹ́ kí ẹnu wọn ṣọ̀kan padà. ó bẹ̀rẹ̀ sí ní máa darí. òun ló gbé ètò oríṣiríṣi kalẹ̀, ètò rìfádà, àlejò gbogbo àwọn tí wọ́n bá ń wá ṣe hajj bí wọ́n ti máa jẹ lọ́fẹ̀ẹ́, òun ló gbé kalẹ̀. àti sìkọ́yà bí wọ́n ti máa mú lọ́fẹ̀ẹ́, ètò ẹ̀ ní. bẹ́ẹ̀ ni hijaba, ìmọ̀ tọ́jú Kaaba, kọ́kọ́rọ́ àti aṣọ Kaaba, òun ni ń take over rẹ̀, ló ń take care rẹ̀. bẹ́ẹ̀ ni ètò wọ́n ti ń pè ètò Darun Nadwa, bẹ́ẹ̀ ni òun ló kọ́ ilé kan tó ń pè ní Darun Nadwa. gbogbo ìgbà tá a bá fẹ́ máa ṣe meeting gbogbo olórí ìdílé kọ̀ọ̀kan inú ilé yìí láti máa ṣe meeting, ó kọ́ bí ká pé House of Assembly, òun ni parliament wọn, Darun Nadwa. bẹ́ẹ̀ náà lòun náà ní tó ń serve gẹ́gẹ́ bí court. tí èèyàn méjì bá ń jà àbí tá a bá fẹ́ dájọ́ láàrin oníjà méjì, ibẹ̀ ni wọ́n ti máa dájọ́, ibẹ̀ wọ́n ti parí ìjà, ibẹ̀ wọ́n ti ṣe gbogbo agreement tó bá le tíyàn bá fẹ́ agreement tí ìdílé méjì kan bá fẹ́ gbé, wọ́n lọ sí Darun Nadwa àbí kí wọ́n lọ Kaaba, ibẹ̀ wọ́n ti so igi. so òun ló gbé gbogbo ètò yìí kalẹ̀. ó ṣàrí fọ́ọ̀mù Mẹ́kà lórí fàtẹ́sìkì òkìkí àti orúkọ Qusayyu ọmọ Kilab kò lè tán ní Mẹ́kà láéláé. Qusayyu ọmọ Kilab ó bímọ tó pọ̀. àwọn tó jọkùnrin nínú àwọn ọmọ tó fi ilẹ̀ mẹ́rin ni: Abdudar, Abdumanaf àti Abdushamsi àti Abda. Abdudar làkọ́kọ́, òun làgbà ọmọ. Abdumanaf àti Abdushamsi àti àwọn ọmọ mẹ́ta yòókù, àwọn tí ń rí nǹkan gidi ṣe látọjú ayé bàbá wọn. wọ́n ti ń rọ́wọ́ yọ, wọ́n ti ń rí nǹkan, àwọn náà ti dá dúró.
àwọn náà ti di wọ́n ti di olú nínú ọmọ látọjú ayé bàbá wọn nílẹ̀ Mẹ́kà táwọn náà ti gbajúmọ̀ táwọn náà ti ń dá nǹkan rí ṣe nínú ayé. àmẹ́ni tó já kọ́kọ́ bí Abdudar kò rí nǹkan ṣe ń fẹsẹ̀ gbálẹ̀ káàkiri nìyẹn bàbá wọn wò mọ́ lára yẹn kò sọ́yọ́ ọmọ Kìláàbù pé èyí tí nǹkan fẹsẹ̀ gbálẹ̀ káàkiri yìí táwọn yòókù rẹ̀ ti ń rí nǹkan ṣe tó wọn ò rí nǹkan kan ṣe yìí. gbogbo ohun tí bàbá yẹn mójútó ní Mẹ́kà tá a kà kalẹ̀ bíi márààrún yìí òun ni bàbá yẹn handle gbogbo ẹ̀ lílọ nígbà tí ń lọ kò pín in fáwọn ọmọ pé ìwọ ọmọ mójútó lé ìwọ ọmọ mójútó lé ó kó gbogbo ẹ̀ lé àkọ́bí lọ́wọ́ ń pín nígbà tó wọn ò tí ì rí kankan ṣe. àwọn àbúrò rẹ̀ sì bá jà sí pé àwa tí ń ṣe nǹkan tó ní láárí nínú ayé ẹ jẹ́ kẹ́gbọ́n owó máa mójútó gbogbo ẹ̀. Abdudar ní mójútó gbogbo tí bàbá wọn fi ilẹ̀. Abdul Manaf ta lóhun ni ọmọ kejì tó tẹ̀lé Abdudar yìí òun ló bí Hashim àti Muttalib. Hashim ló bí Abdul Muttalib ló bí Abdullahi tí Abdullahi bí anabi sallallahu alayhi wa sallam. ẹbí ìran anabi bó ti bẹ̀rẹ̀ nìyẹn bí tó fi ka anabi sallallahu alayhi wa sallam kò sọ́yọ́ ọmọ Kìláàbù grandfather ní jẹ́ fún anabi sallallahu alayhi wa sallam. so nígbà tí Abdul Manaf tí ó bí Hashim ìjà padà ṣẹlẹ̀ láàrin wọn tá à ń padà ń bọ̀ wá bára wa sọ̀rọ̀ eléyàn létà ń jọ tá a bá ṣe tafsiri suratu Quraysh fúnra wa. ìjà padà ṣẹlẹ̀ láàrin gbogbo àwọn ọmọ yẹn lérí pé ńgbà tó dérí ọmọ gbogbo ń ta ní kò sọ́yọ́ ọmọ Kìláàbù fi kalẹ̀ yìí lógún márààrún yìí tí gbogbo àwọn àbúrò rẹ̀ Abdul Manaf àti Abdul Shams àti ọmọ tó kù táwọn ọba àdú pé àwọn ṣáàtì ní táwọn ń ṣe nínú ayé ìgbà tó kan generation àwọn ọmọ àwọn Abdudar àti àwọn Abdul Manaf wọ́n padà ń jà sí tí wọ́n sọ pé reason tí bàbá wa fi gbé fún bàbá tí ní pé bàbá yín ò rí nǹkan ṣe kan àmọ́ nígbà táwa tó ti kan generation àwọn ọmọ yìí àwa náà lẹ́tọ̀ọ́ sí gbogbo àwọn nǹkan yìí pé so káwọn pín mara àwọn lọ́wọ́ tó di wàhálà láàrin àwọn Kùrẹ́ṣì tí wọ́n pín yẹlẹyẹlẹ tí wọ́n bára wọn jà tán para wọn tí àìmọye ẹ̀mí ló sùn lérí wàhálà yẹn. ọmọ méjì gbòógì nínú àwọn ọmọ tí Abdul Manaf bí òun ni Hashim ìkejì ń jẹ́ Muttalib tá a máa ń pronounce lọ́dọ̀ wa ní Mutalibi. so Hashim àti Muttalib àwọn ló gbajúmọ̀ jù nínú àwọn ọmọ tí Abdul Manaf bí. Hashim jẹ́ni tó lówó lọ́wọ́ tó sì lọ́lá ní ilẹ̀ Mẹ́kà ó dẹ̀ gbajúmọ̀. so ìlówó lọ́wọ́ rẹ̀ àti ìlọ́lá rẹ̀ jẹ́ kẹ́nu rẹ̀ ó tọrọ nínú ìlú ọfà tó ẹsùn lọ́lọ́run padà lò ní sábàbí tí gbogbo Kùrẹ́ṣì fi dẹ̀ à ń bọ̀ wá sọ ìtàn lè yìí láàfin Kùrẹ́ṣì fúnra wa lọ́tọ̀. Hashim nígbà tí ń ṣèrìn àjò lọ tí ó fẹ́ lọ kọjá ní ilẹ̀ Syria ó wá ya Madina wọ́n ń pè Madina ní Yethriba ńgbà náà kò tí ì máa jẹ́ Madina Ànábì ló sọ ní Madina Yethriba ní ń jẹ́. ń ṣèrìn àjò lọ kọjá ní ilẹ̀ Sham nígbà tí ń lọ ni ó ní kóhun ó sinmi ní Madina nítorí wọ́n gba Madina kọjá kí wọ́n tó máa lọ láti Mẹ́kà nínú ibi tí itinerary wọn gbà Madina jẹ́ kan bẹ́ẹ̀. ó ti délé Yethriba tí ó ní kóhun ó ṣe jọ́ mẹ́ta mélòó kan bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo àwọn tí wọ́n jọ ń ṣèrìn àjò ni ó bá rí arábìnrin kan tó rẹwà nàtà ní ọmọbìnrin yìí ọmọ rẹwà púpọ̀ mo mà nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ìtànlé ń bọ́ nílé bàbá rẹ̀ nǹkan kan wọ́n ṣàpadà dáná lẹ́ẹ̀kan náà nígbà tó sì jẹ́ ẹni tó lówó lọ níjọ́ náà ló so igi ẹ̀ lọ́dẹ̀ san owó eré ẹ̀ lẹ́ẹ̀kan náà. àkọ́kọ́ oorun tí wọ́n kọ́kọ́ sùn Madina náà wọ́n ti sùn ní Yethriba ńlárábìnrin yẹn lóyún kò mọ̀ pé ó ti lóyún òun fi Madina lẹ́yìn pé táwọn bá ń darí Ṣáàmù bọ̀ wá o tóun kọjá bọ̀ wá àwọn tó gba Madina kọjá yóò lè máa tẹ̀lé àwọn kó palẹ̀ mọ́ kalẹ̀ kí wọ́n dirù fún kalẹ̀ àwọn jọ máa lọ Mẹ́kà yóò máa kó lọ lé ọkọ rẹ̀. so ìrìn àjò yẹn ni Hashim lọ tí ò dé Syria tó lọ yẹn Ṣáàmù tó lọ yẹn náà lọ parẹ́ sí. so kò mọ̀ pé òun ti lọ́mọ ní Madina òun ti arábìnrin tóun súnmọ́ lọ́jọ́ sí ti lóyún ọmọ tí ó bí ọmọ ń dàgbà sí Madina ń dàgbà àbúrò rẹ̀ tí ń jẹ́ Muttalib nígbà tó gbọ́ pé ẹ̀gbọ́n àwọn Hashim ó fẹ́ yàwó sí Madina ó nígbà tí ń ṣèrìn àjò tí ọlọ tí ò fi dé mọ́ wọ́n sì ní ìyàwó tó fẹ́ síbi oorun tí wọ́n kọ́kọ́ sùn ti dọ́mọ ọmọ nísinsìnyí ń dàgbà àwọn ẹbí tọ̀hún ti ránṣẹ́ pé nígbà tó ọmọ dàgbà dé éèjì kan ńlọ́ba lọ sí Yethriba pé ẹ bá mọ́ ọmọ ẹ̀gbọ́n mi kó máa tẹ̀lé mi lọ sí Mẹ́kà kí n máa mójútó ọmọ tó mú dání ńjọ́ náà nígbà tó bí pé ó kọ̀ ó lẹ́sọ́ wọn ní Ṣéíbà làwọn sọ kí ni ìtumọ̀ Ṣéíbà eléwu ẹni tó léwu lérí ní Lárúbá ń pè ní Ṣéíbà èyí ṣe tẹ́ ẹ sọ́ ló kọ̀ yìí nígbà tí wọ́n bí wọ́n bá àwọn ewu kan lérí ẹ̀bí àgbàlagbà ni wọ́n fi sọ ní Ṣéíbà. ọ̀dà ni Abdul Muttalib bá mú ọmọ lẹ́yìn ń mú lọ sí Mẹ́kà nígbà tó dé Mẹ́kà táwọn ará Mẹ́kà rí ọmọ lẹ́yìn Abdul Muttalib tá lọ́mọ yìí bó ló ṣe jẹ́ rúmọ̀ bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀ láì tí ìgbàláyé lẹ́nu Abdul Muttalib lẹ́yìn Muttalib wọn tí ìgbàláyé lẹ́nu Muttalib wọn ni ẹrú ni ó ṣẹ̀ṣẹ̀ lọ́ọ́ rẹ̀ rú ni wọ́n bá ń fi ń pe ọmọ náà ní Abdul Muttalib Ṣéíbà gẹ́gẹ́ ni orúkọ rẹ̀. so ọmọ Muttalib kọ́ ọmọ Hashim ni
àmọ́ nígbà tí ó mú dání tó wá dàbí ẹrú lẹ́yìn ẹ̀ náà fi ń pè ní Abdul Muttalib, ẹrú Muttalib. So ọmọ ẹ̀gbọ́n Muttalib ni Abdul Muttalib. So Abdul Muttalib yẹn ni ó wà lérí oyè Mẹ́kà tí ìṣẹ̀lẹ̀ tá à ń sọ yìí fi ṣẹlẹ̀, ìṣẹ̀lẹ̀ alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil. Ìgbà tí oyè àwọn bàbá rẹ̀ kàn tóun náà dàgbà tó kù nínú ọ̀ràn Kùrẹ́ṣì tí mójútó ilẹ̀ Mẹ́kà, ẹni arákùnrin kan tán pè ní Abraha láti ilẹ̀ Yaman náà ni wọ́n ní Christian ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn ilẹ̀ Yaman nígbà náà Christian ni wọ́n, ọmọlẹ́yìn Kristi ni wọ́n. Ọkùnrin Abraha yìí ó wá kọ́ chọ́ọ̀chì kan tó tóbi. Wọ́n ní sọ pé òun ò fẹ́ káwọn Lárúbáwá máa lọ sí Kaaba mọ́, òun fẹ́ kọ́ tí ó tóbi ju Kaaba tí ń bẹ Mẹ́kà yẹn lọ, tí gbogbo wọn máa lọ, tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní máa ti wá ṣe hajj, òun ò sì ní jẹ́ nìkan lọ bẹ̀yẹn mọ́. Iná Lárúbáwá kan wá gbọ́ lẹ́yìn tó kọ́ chọ́ọ̀chì yìí tó fáyìn tán tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa lò. Lárúbáwá kan ní ilẹ̀ Yaman ló wá gbọ́ lára wa ta káwọn ọmọ lọ Mẹ́kà mọ́, káwọn ọmọ wá chọ́ọ̀chì. Kò ní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni ọba wọnú chọ́ọ̀chì lọ́ba lọ yàgbẹ́ sínú chọ́ọ̀chì. Ìyẹn ni Abraha gbọ́ lọ ká lára pé irú ànífín wo ni lọ́wọ́ fi wá kú ọmọ ogun lẹ́yìn pé àwọn sì wá lọ destroy ilé tí ó jọ yín lójú yẹn, ilé tẹ́ ń pè Mẹ́kà yẹn. Àwò ó ti kó àìmọye ọmọ ogun lẹ́yìn, oríṣiríṣi nọ́mbà ni àwọn òpìtàn, àwọn àfáà tí wọ́n pìtàn ni wọ́n dákọ̀. Ìyẹn kọ́ ni ó jẹ wá lógún. Ó kó erin pẹ̀lú wọn, elephant àjànàkú tó tóbi gidi, àwọn erin ńláńláńláńlá wọn ló lé ní 80 elephant tí wọ́n kó dání ń pé àwọn fi ń lọ jagun. Lárúbáwọ̀ jagun ogun bẹ́ẹ̀ rí, wọn lè experience wà láwọn tán máa gun kẹ́tẹ́kẹ́tẹ́ donkey fi jagun, àwọn tán máa gun rànkúnmí fi jagun, àwọn tí wọ́n máa gun ẹṣin, gbà àwọn tó bá tún lówó lọ́wọ́ ní lẹ́ṣin nínú wọn. Wọ́n kó àìmọye elephant àjànàkú ni wọ́n kó dání wá fi jagun. Lọ́lọ́run fi ń pè wọ́n ní ashabul fil, àwọn èèyàn alájànàkú, àwọn èèyàn oní elephant níjọ́ tí wọ́n wá bá àwọn ará Mẹ́kà jà. Wọ́n wá bá ará Mẹ́kà jà nígbà tí wọ́n dẹnu ọ̀nà, àwọn ọ̀já o, àwọn kan fẹ́ wo ilé yìí ní problem àwọn kan fẹ́ wo káwọn yẹ̀yìn padà. Tẹ́ ẹ bá wá sọ dìjà ni ó wá dìjà, àbí tẹ́ ẹ bá ní àmọ́ wo ni ó ṣẹ̀ṣẹ̀ wá dogun. Nígbà tá ará Mẹ́kà rí wọn, ẹ̀rù bà kálukú pé Abdul Muttalib wọ́n ló kù lágbà wa o, kí ló ṣe sọ̀rọ̀ yìí. Abdul Muttalib àtàwọn àgbààgbà Mẹ́kà wọ́n lọ bá Abraha níbodè Mẹ́kà pé àgbẹ̀ pọ̀ fẹ́ wá wo ilé yìí náà là ń jẹ, inú kòkó ọbẹ̀ wà, náà ni gbogbo kárí àwa tí gbogbo Lárúbáwá ayé fi ń bàbàrà wa, tó bá wo tó ti tán fún wa nìyẹn. A ní ìjẹ́kọ̀ tí Ọlọ́run ká fún ọ ní gbogbo property wa pátápátá, ká dá sí mẹ́ta, ká kó dá kan náà dá mẹ́ta property wa, ká kó fún ọ, mọ́ wo ilé yìí dákun. Abraha ní rárá o, mo ní ju tẹ́ ẹ ní lọ, so property yẹn ọjọ́ mi lójú, ilé yìí ni problem mi, mo fẹ́ wo ọjọ́ yín lójú púpọ̀. Èmi ti kọ́ church míì tí mo fẹ́ kí gbogbo ayé ọmọ wa bẹ̀. Ọ̀dà tó bá expo wo náà ni ìwọ lọ́mọ. Ẹnu rànkúnmí wa táwọn ọmọ ogun rẹ̀ ti seize, wọ́n ti seize rànkúnmí mélòó kan ní kí wọ́n bá ń dá padà. Ẹni Abdul Muttalib ń sọ lọ́hùn lọ́ba ya Abraha lẹ́nu pé bú wọn pè ní olórí ẹbí náà pè ní gbogbo mágàjì gbogbo lẹ̀ yìí. So rànkúnmí tiẹ̀ lọ́wọ́ jẹ́ ológun ilé tí mo fẹ́ wò jọ́ ológun mọ́ bàbá wo inna lil bayti rabban yahmihi, ilé tó fẹ́ wò yẹn ọlọ́ba tiẹ̀ tí ń protect èmi mú ní rànkúnmí, èmi protect property tèmi, property Ọlọ́run ní Kaaba yìí, so kọ́lọ́run náà máa protect property tiẹ̀ náà. Ni kálukú bá fi sún sẹ́yìn pé ó kó Abraha ó kó Kaaba. Nígbà tó kó Abraha àti Kaaba, Ọlọ́run wá sọlá púpọ̀. Ọlọ́run fi hàn wọ́n pé mo lè protect nǹkan tí n bá ní, nǹkan tèmi Ọlọ́run mo lè protect ẹ̀ fúnra mi. Ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ nínú Suratul Fil nìyẹn o. Ọlọ́run ní alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil. Ọlọ́run sọ fún Ànábì Muhammad pé imagine tọrọdún tí ìṣẹ̀lẹ̀ wọn bí Ànábì sallallahu alayhi wa sallam according to ọ̀pọ̀lọpọ̀ onítàn. Àwọn kan ní wọ́n ti bí Ànábì ṣáájú ẹ̀, àwọn kan ní ìṣẹ̀lẹ̀ yẹn ó ti ṣẹlẹ̀ kan tó bí Ànábì fún like ọdún bíi 5, àwọn kan ní fún bíi ọdún 10, kódà àwọn kan ní bíi 40 years ni wọ́n tó bí Ànábì, àwọn kan ní ìjọ́ tó ṣẹlẹ̀ gẹ́gẹ́, ìjọ́ tí ìṣẹ̀lẹ̀ wọn ṣẹlẹ̀ ni wọ́n rọ bí Ànábì tí wọ́n bí lọ́wọ́. Ìyẹn ọmọ Ànábì ọmọ Abdul Muttalib ń dáyé tí ń jẹ́ Ànábì sallallahu alayhi wa sallam. Abdullahi lọ́mọ Abdul Muttalib ta ló kù ní olórí ẹbí tí ń mójútó Kaaba, tí ń lọ bẹ̀ wọ́n pé kí wọ́n dákun kí wọ́n má wo. Wọ́n níjọ́ tí ń bẹ̀ wọ́n náà ni wọ́n ń bímọ ọmọ rẹ̀ ń dáyé ìyẹn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n rọbí rẹ̀ lọ́wọ́, tí Amina ń bí Ànábì sallallahu alayhi wa sallam. Ìyẹn jẹ́ kan nínú àwọn mujizat àti tọ́lọ́run fi pa Ànábì lé sallallahu alayhi wa sallam pé ọba tó tóbi tó báyìí kó wá wó Kaaba kó wó tì, kí Ọlọ́run fi yẹn ṣe àpọ́nlé pé ijó àmì lélẹ́yìí, ọdún àmì lélẹ́yìí, tàbí ẹni tí ó tóbi jù tí ó wá jíṣẹ́ tí ó wó nǹkan pè ní Christianity, tí ó jíṣẹ́ tí ó wo nǹkan pè ní ẹbọ káàkiri ayé níjọ́ tàbí sáyé náà ni.
alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil ṣé wọ́n Muhammad rí ni ọlá tọ́lọ̀ ń ṣe agbára tọ́lọ̀ ń fi hàn níjọ́ tí àwọn ashabul fil àwọn tó kó irin wá tí wọ́n láwọn fẹ́ wá wó Kaaba. alam yaj'al kaydahum fi tadlil ṣé ète wọn àti gbogbo wàhálà wọn bí a ṣe báyìí lórí strategies wọn pé bá ṣe ní bá ṣe execute ẹ̀ ní orí pé gbogbo ẹ̀ padà dòfo sóòrí pé gbogbo ẹ̀ padà dòfo ní ṣọ́ọ̀bátàn ní ṣọ́ọ̀gbọ́ ní. wa arsala alayhim tayran ababil tá a wá rán àwọn ẹyẹ lọ́lọ́run rán sí wọn. àtayran ababil àwọn ẹyẹ ababil ní tán pé ní ababil ní tó bá pọ̀ níjọ nínú ọ̀ràn ẹyẹ àwọn ẹyẹ tí ń bá ń fò láhòhò sánmà tí wọ́n wá pọ̀ tán sí lọ ní ìjọ wọ́n pè ní ababil. tayran ababil àwọn ẹyẹ tó pọ̀ tí wọ́n sùjọ wá àwọn ẹyẹ wọ́n lẹ́yẹ kéékèèké ni wọ́n pè wọ́n iṣẹ́ ẹyẹ tó tóbi. ẹnu wọn níbi sóńsó ẹnu wọn mú òkúta síbẹ̀ ọwọ́ wọn ọ̀tún ọwọ́ òsì ṣẹ́yìn pé ẹsẹ̀ náà ni ẹyẹ máa ń ní ẹsẹ̀ rẹ̀ náà là ń pè lọ́wọ́ rẹ̀ náà ni wọ́n fi di òkúta mú so ẹyẹ kọ̀ọ̀kan di òkúta mẹ́ta mú òkúta yẹn ò jù bẹ́ẹ̀ lọ náà wọ́n ń sọ lérí àwọn ọmọ ogun Abraha wọ́n sì ń jù lérí wọn lẹ́yọ kọ̀ọ̀kan tókúta kan bá ti kan ẹnìkan lórí wọ́n lókúta yẹn yọ wọnú orí rẹ̀ yóò sì lọ jáde nínú ìdí rẹ̀ lọ́hùn yọ wọnú gbónú yóò wọnú agbárí rẹ̀ yóò wọnú ọpọlọ rẹ̀ yọ wọnú ọ̀fun rẹ̀ yọ wọnú okùn rẹ̀ yọ wá lọ jáde nínú ìdí rẹ̀ lọ́hùn kí òkúta àwọn tó parí ìrìn àjò rẹ̀ ń tọ̀ wọ́n ti ṣubú lulẹ̀ yóò ti kú wọn mọ̀rú òkúta tó jẹ́ wọn mọ̀rú ẹyẹ tó jẹ́ àwọn ará Mẹ́kà ń ṣèyanu irú àwọn ẹyẹ wò ní Allahu Akbar ọlọ́run sọlá ó fi ṣàpọ́nlé fún Kaaba pé ilé mi ní mo fẹ́ protect ẹ̀ gbogbo tọ́lọ́n bá ti fẹ́ protect kò sọ́wọ́ aláburú tó lè kàn án wá sí nìyẹn tọ́lọ́n bá ṣe tá àti fi sọ rẹ̀ sọ ọwọ́ àjẹ́ kan ò lè tẹ́ ọ́ ọwọ́ oṣó kan ò lè tẹ́ ọ́ ọwọ́ èmèrè kan ò lè tẹ́ ọ́ wallahu khairun hafidhan ọlọ́run ló lóore jù tó lè sọ́yàn má wọ aṣọ sọ́dọ̀ tí ó ṣubú tó bá fara tí ó ṣubú wọ́n náà ó ṣubú pẹ̀lú ẹ̀ ọlọ́run ní al-hayyul qayyum ọ̀hún lọ́ba àlàyé tó gbogbo nǹkan tó kù tó lè fara tì gbogbo tí máa kú làwọn náà kullu shay'in halikun kò sí tí ò ní parẹ́ al-qayyum ọba tó dájú tóun náà fara tì nǹkan kí ló fẹ́ fara tì tóun náà ní nǹkan míì tó fara tì ọba tí kì í sùn ta ló fẹ́ fara tì tóun èé sùn bọ́ fara tì àlìjẹ̀nú wọn máa sùn bọ́ fara tì ewé máa sùn ní máa rewé ya'lamu ma bayna aydihim wa ma khalfahum lọ́lọ́run ọba tó ju ẹ tó lé tó tóko kò sẹ́ni tó fẹ́ farati kò sẹ́dá tó fẹ́ tara farati tó wà ní gbogbo ọmọ ẹni tó fẹ́ protect rẹ gbogbo ọmọ gbọ́dọ̀ wà lọ́dọ̀ ẹ nítorí bí táburú bá fẹ́ gbà wọlé kó lè tètè máa mọ̀ ló fi mọ̀ pé àwọn attribute ló láti pàdé lára ẹni tó bá fẹ́ farati Ọlọ́run nìkan sì ló pàdé lára ẹ. wala yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a kò wá sẹ́ni tí ó wá rí Ọlọ́run tán tí ó wà ní mo ti mọ tí ń jọ́lọ́ mo ti mọ̀ á tán ẹni tó fẹ́ protect rẹ kò gbọdọ̀ jẹ́ni tá yóò rí tán tí wọ́n ní mo ti mọ̀ ọ́ tán mo mọ̀ èwo ẹ̀ mo mọ̀ tí ń fẹ́ tó bá fara ti àwọn èèyàn tí wọ́n ń pè lájẹ́ tó bá àwọn kan mọ̀ wọ́n jù ọ́ lọ àwọn kan mọ̀ ń tán fẹ́ jù ọ́ lọ táwọn bá ti fún wọn ní ń tán fẹ́ wọ́n fi ọ́ lẹ̀ àwọn tọ̀hún wọ́n mọ̀ gbádùn wọn tó ní gbádùn wọ́n mọ́ àfi kó fara ti Ọlọ́run ọba tẹ́nìkan ò rí tán ọba tó rí gbogbo èèyàn tán ọba ní protect Kaaba níjọ́ tí kò sẹ́ni tó protect tí kálukú sún sẹ́yìn gbogbo àwọn Abdul Muttalib àti gbogbo àwọn àgbàgbà Mẹ́kà kálukú sún sẹ́yìn pé inna lil bayti rabban yahmihi ilé yìí lẹ́ni tí ó protect ẹ̀ kó wọn àtọ́lọ́run tó ní kí wọ́n jọ máa ràn káwa séèfù láìfọ ara tiwa wọ́n sún sẹ́yìn níjọ́ náà ó wá pọ̀ Ọlọ́run ọba nìkan ó kù Kaaba ó kù ọba Abraha àtàwọn ọmọ ogun rẹ̀ Ọlọ́run wá fọlá hàn ó ní ja'ala kaydahum fi tadlil ó gbé ète wọn pátápátá Ọlọ́run ní kọjá sásán arsala alayhim tayran ababil àwọn ẹyẹ ababil ẹyẹ tọ́pọ̀ ńlá rán sí wọn tarmihim bi hijaratin wọ́n ń sọ wọ́n ní òkò min sijil òkò tí ń wá látara àyè kan nù náà tán pè ní sijil ní pé sijinu náà ni wọ́n kàn yí padà sí láàmù ní lágbára àmọ́ ìlú láńgbéjì wọn bẹ́ẹ̀ ń pè sijil àwọn kan ní rárá sijilu ìwé ni tá a fi dọkumẹ́ntì bí iná òṣèré àtìyà táwọn èèyàn jẹ́ njọ́ alkiyama so in bi description yẹn náà láti múrú òkúta tí ń bẹ nù náà láti mú wá ń pé káwọn ẹyẹ yẹn irú òkúta tí ń bẹ nù description tí ń bẹ nù sijil làwọn ẹyẹ wọn mú wá tí wọ́n wá ju àwọn ọmọ ogun Abraha Ọlọ́run ní faja'alahum ka'asfin ma'kul bí òkúta yẹn ṣe ń jábọ́ lé wọn lérí tí kálukú wọn ń ṣubú ni wọ́n dàbí kókó tẹ́ran máa jẹ kókó tẹ́ran jẹ kù bí tí máa rí ńlẹ̀ńlẹ̀ náà làwọn ọmọ ogun Abraha rí tí wọ́n fi parẹ́ Ọlọ́run protect ilé rẹ̀ Kaaba mẹ́sẹ̀jì inú Suratul Fil náà nìyẹn o pé bọ́lọ̀ tí protect Ọlọ́run fi yẹn sọ fún ànábì ike fẹ́mi balẹ̀ ìgbà tá ànábì ń jíṣẹ́ lọ́wọ́ táyà rẹ̀ ń já ń pèsè wọn nípa wọn
tí wọ́n ní ṣe òun léṣe lọ́lọ́run wá ń fi Suratul Fil fi lọ́kàn balẹ̀ pé àyìn tó ṣẹlẹ̀ lọ́dún tí wọ́n bí ọ gan ó ti tó láti jẹ́ kó mọ̀ yìí pé mo fẹ́ protect rẹ mo fi yẹn ṣe àpèjúwe ni mo fi ti Kàábà ṣàpèjúwe pé igi tí n bá fi lọ́lẹ̀ ẹnìkan ò lè gé ibi igi tọ́lọ̀ ń bá fi lọ́lẹ̀ ẹnìkan ẹni tó bá fẹ́ gé òun ni ó yà kàbùkù ńbẹ ẹni tọ́lọ̀ ń bá pọ́nlé ò lè rí kàlábùkù ẹni tó yẹ kó Ọlọ́run lọ pọ́nlé kìí ṣe ń pòun lọ́lọ́ fi àdàmọ̀dì àpọ́nlé kan àbí lọ́lọ́ ra àpọ́nlé àlùpàídà ńbì kan Ọlọ́run ò lè rí kàlábùkù Ọlọ́run ní ń pọ́nlé ẹni tọ́lọ̀ ń bá lóhun ọ̀kẹ́ tí ó fún lówó ò lè ta lóṣì ẹni tọ́lọ̀ ń bá sì ta lóṣì ò lè kẹ́ ń tipá mẹ́sẹ̀jì yẹn ní ń bẹ lára Suratul Fil fún gbogbo wa wọ́n fi níyàn bá tẹnu tara mọ́ Suratul Fil tíyàn bá ń kà púpọ̀ pé àmọ́ ìṣiṣẹ́ ẹ̀ṣọ́ àwọn ẹni Ọlọ́run wọn wí bẹ́ẹ̀ pé ẹni tí ayé bá ń dẹ́rùbà tí wọ́n bá ń jáláyà àbí táwọn kan lérí sí ọ pé ó sì wá rí tó sì fẹ́ rí wọn ni ọdún ní mọ́ Suratul Fil bọ́lọ̀ ti protect Kàábà protection tọ́lọ̀ ń ṣe fún Kàábà tọwọ́ ọba Abraham yẹn ò fi tẹ̀ ẹ́ tí gbogbo àsìbáàbù tí ọwọ́ fi tẹ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ ó lágbára kó wo gbogbo ohun tí ó fi wo ni ó ti kó dání gbogbo àwọn tó protect Kàábà ti sún sẹ́yìn tó wá kú Ọlọ́run ọba nìkan tó kù Kàábà nìkan irú protection tọ́lọ̀ ń ṣe fún Kàábà níjọ́ náà tọ́ba Abraham ò fi rí wó wọn lọ́lọ́run tún lè ṣe ọba tó ṣe níjọ́ náà ò tí ì kú fi Suratul Fil yẹn bẹ Ọlọ́run ọba táyà rẹ̀ bá ń já jí lóru kó ka Suratul Fil wọ́n lọ́mọ ayé tó bá kà tágbára rẹ̀ bá ká kó fi bẹ Ọlọ́run ọba wọn ní ṣiṣẹ́ ẹ̀ṣọ́ Ànábì sallallahu alayhi wa sallam wá dá wa lẹ́kọ̀ọ́ ń pe iṣẹ́ wa rí bí Kàábà ṣe ní ìwọ̀ tó ó ṣe bàbàrà tó Ànábì ń ṣe tàwáàfù ni Abdullahi ọmọ Amr ọmọ Aṣì ló gba àdísì nìwá ń bẹ lọ́dọ̀ Ibn Majah ń bẹ lọ́dọ̀ Tirmidhi wọ́n dẹ̀ ládìsì yẹn fẹsẹ̀ rìn lẹ̀ Imam Bayhaqi náà gbà wá nínú Shu'abul Iman ń pe Ànábì ń ṣe tàwáàfù lọ́wọ́ nínú Kàábà ni Ànábì wá wo Kàábà sùn wá ní má àtìyábàkì ọmọ dáa pọ̀ o wà má àtìyábàrí ìhàkì òun rẹ̀ náà mọ̀ dáa púpọ̀ o má àdọ́mọ̀kì ọmọ bàbàrà ọmọ tóbi púpọ̀ wọ ilé yìí wà má àzọ́mọ̀ hurmataki ìwọ̀ wọlé yìí mọ̀ tóbi púpọ̀ wọ ẹnìkan ọmọ tó rí ọfìn àmọ́ walladhi nafsu Muhammadin biyadihi àwọn mo fẹ́ ọba tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra la hurmatul mu'mini ìwọ mùmíní tí ń kírun fọlọ́n ìwọ rẹ tó ń kírun fọlọ́n ìwọ tó ń kírun fọlọ́n náà là Nábì ń sọ pé ìwọ akírun fọlọ́n mùmíní tí ń kírun fọlọ́n indallahi ìwọ rẹ lọ́dọ̀ Ọlọ́run a'zamu min hurmatiki wàláyé ó ju ìwọ Kàábà lọ bọ́lọ̀ tí babara Kàábà tó yìí tá à ń sọ pé ilé náà ẹni tó bá ní fi yóò dìbà kan àwọn kan fẹ́ àṣepọ̀ ń bẹ̀ wọ́n dìbà kan àwọn ìwọ mùmíní tó ń kírun lọ́dọ̀ Ọlọ́run ó bàbàrà lọ́dọ̀ Ọlọ́run ju Kàábà lọ òkúta lásán Kàábà ìwọ ń forí balẹ̀ fọlọ́run gbogbo gbà ó tóbi lọ́dọ̀ Ọlọ́run ó ní ìwọ lọ́dọ̀ Ọlọ́run ó bàbàrà lọ́dọ̀ Ọlọ́run ju Kàábà lọ maluhu wa damuhu ẹ̀wà wọn tá Ànábì fi parí ẹ̀ ó ní owó rẹ property rẹ ẹ̀jẹ̀ tí ń fò lọ́rùn rẹ tí ń flò lọ́rùn rẹ yẹn ẹ̀jẹ̀ tí ń flò lọ́rùn rẹ àti property rẹ ó níyì lọ́dọ̀ Ọlọ́run ju Kàábà lọ ní mùmíní ẹgbẹ́ rẹ kan abẹ́nibọ́dì kan ní òfin gbọdọ̀ lu ọ́n jìbìtì kó wá ṣe bóun ó mú jẹgbé tó bá ní rònú tó bá ní làákà inú kó ṣàbòsí fún Kàábà ó pè rẹ̀ ju kó ṣàbòsí fún ọ lọ kó lọ́ọ́ faṣọ ya mọ́ Kàábà lọ́rùn ṣe pé lódò ní eléyìí ibú gidi lélẹ́yìí o eléyìí yọ́ mà ṣe rí ibú gidi lọ́ọ́ faṣọ ya mọ́ Kàábà lọ́rùn kó ṣe rú eré ibú yẹn pè rẹ̀ ju kó lu mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lọ ju kó ṣe mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ léṣe lọ ju kó bá a ló kọjẹ́ lọ ju kó ṣàbòsí fún mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lọ ju kó jẹ owó rẹ̀ ń jìbìtì lọ́wọ́ tí wọ́n bá gbàgbé chẹ́ǹjì sí ọ lọ́wọ́ tó ṣe bó ṣe ríire mùmíní akírun gbàgbé chẹ́ǹjì sí ọ lọ́wọ́ àbọ̀ wa ń purọ́ gbowó lọ́wọ́ ẹ̀ ọ̀hán ṣe bó ṣe ríire ọ̀ ń fa ìwọ̀ tó ju ìwọ̀ Kàábà lọ ọ̀ ń fa àyà ni lọ́dọ̀ Ọlọ́run ìyá rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run dè bámu ni ó dín bí wáàsí lélẹ́yìn náà fún wa àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ lára Suratul Fil ni historical background ọ̀rọ̀ Kàábà àtọ̀rọ̀ Suratul Fil ìṣẹ̀lẹ̀ náà ni afúnra wa ní ráńpẹ́ yẹn ọlọ́mọṣà jòsì wa láǹfààní kó wúlò fún ara kó wúlò fún wa ní alkiyama wala la ilaha illallah wala muhammadu rasulullah wala sallallahu alayhi wa sallam mẹ́jẹ̀ àgbàgbé gbogbo iṣẹ́ ẹjọ́ jímọ̀ káka Suratul Kahf ká ṣe àsàlátù tó pọ̀ fún anabi sallallahu alayhi wa sallam káwẹ́wẹ́ jímọ̀ ọlọ́mọṣà jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ láyé subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.